ìrètí ẹ̀san dáadáa àtàánú lọ́dọ̀ rẹ̀ wọ́n pàtàkì àti ìnífẹ̀ẹ́ ọlọ́run nǹkan mẹ́ta ìhun ní ìpínlẹ̀ ìjọsìn lẹ́yìn bá ṣe wa kullu minha fawqun láti mẹ́tẹ̀ẹ̀ta yìí a ò gbọ́dọ̀ mú kankáfì kanlẹ̀ gbogbo ẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ wal-jam'u bayna thalathati hatmun wajib lọ́wọ́ yìí tí ó sínú gbogboyá tó bá wùn mí èmi ó mú abala pé mo nífẹ̀ẹ́ ọlọ́run mi ò ní rí ti àpáyà rẹ̀ rò mi ò sì ní rí ti gbogboyá jẹ́ ọ̀nà kan lọ́dọ̀ rẹ̀ kò sáà nífẹ̀ẹ́ ọlọ́run fíìsì èèyàn gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ náà ni ò ní lọ sí pé bẹ̀rù ọlọ́run kò má wà á rí pé àánú rẹ̀ tó ti báyìí àbí bẹ́ẹ̀ kó kò jẹ́ ọ̀nà kan lọ́dọ̀ rẹ̀ ti dáadáa bẹ́ẹ̀ náà ni ò gbọ́dọ̀ lọ sí pé ìjẹ̀rán nìkan mẹ́tẹ̀ẹ̀ta àpòpọ̀ lọ ولهذا كان السلف ولله فتاة السلف يظنون من تعبد بواحد منها wọ́n máa bẹ̀rù àtẹ́lú gbogbo ẹni tó bá dìrọ̀ mọ́ ẹyẹ kan nínú mẹ́ta tí ó kó mẹ́ta papọ̀ tó ṣe pé ẹ̀ka níbi ọkùn máa gbogbo ẹ̀dà àtẹ́lú mọ́ wà áhùnmẹ́lẹ̀ àpẹẹrẹ wọ́n ní fàdínà bídà àdádálẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn Khawarij àwọn Khawarij àwọn tó ṣe wípé tẹ́yẹ bá dẹ́ṣẹ̀ lọ́dọ̀ tí wọ́n kò ti jáde tó kò sàn wọ́n ládàálẹ̀ tó ṣẹlẹ̀ sáàpọ̀ wọ́n mẹ́rin àṣíṣàáhù àti àwọn tó jọ wọ́n innama hadathat min at-tashdid fil khamr wọ́n ní ohun tó fà á ní wípé àwọn tí lọ to the extreme nípa ìbẹ̀rù Ọlọ́run wọ́n lọ to the extreme lóòótọ́ ẹ̀ṣẹ̀ kìí ṣe tẹ́yàn máa fi yayọ̀ gbà ń dẹ́ṣẹ̀ pọ̀ ṣe tẹ́yàn bá dẹ́ṣẹ̀ tó ti yọ́pọ̀ ní Islam náà ní ẹni so àwọn wá lọ to the extreme pé tẹ́yàn bá fi lè dẹ́ṣẹ̀ báyìí kìí ṣe mùsùlùmí mọ́ wọ́n ti lọ to the extreme wọ́n lè lè ìpáyà pé àwọn bẹ̀rù Ọlọ́run ló súnmọ́ níbẹ̀ ó ti lọ to the extreme Ọlọ́run ò ní ká bẹ̀rù rẹ̀ dé level yẹn débi tá fi wá já kan tányányá pé àbí kò lè ṣàánú wa ní bákan náà wal-bid'ah al-murji'ah àwọn Murji'ah àwọn tí wọ́n ohun táwọn tó lé ní wípé téèyàn bá ti lè fi sọ pé ní ìmán ó ti sọ lẹ́nu a sì ní kó tako kankan nú ẹ̀sìn pẹ̀lú ọ́tránsì rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe wá yapa sí iṣẹ́ ìgbàgbọ́ lọ́dọ̀ tí wọ́n àkọ́kọ́ wípé ìgbàgbọ́ rẹ̀ ó pé kò dínkù ẹ̀ṣẹ̀ ò dígbàgbọ́ wa ìyẹn náà dá torí pé bàbá ti ń dẹ́ṣẹ̀ òní ìmáni ó máa ṣe kí ni yóò máa wálẹ̀ so ìmáni ó máa ń lọ òkè ó máa ń wálẹ̀ so kèé dúró nìkan so pọ̀lọ́dọ̀ tí wọ́n àwọn gbà wípé no tí ẹ bá ti sọ pé òun ní ìmáni ó ti sọ pẹ̀lẹ́nu pé kódà kó máa dẹ́ṣẹ̀ kò dín kankan kò nú ìmáni rẹ̀ so lọ́dọ̀ tí wọ́n ní sípá gbogbo ìmánu ẹni tó ṣe bàjẹ́ jù láyé àti ìmánu ẹni tó ń gbìyànjú láti ẹra fún bàjẹ́ bákan náà ní lọ́dọ̀ irú ìdájọ́ wà lè kò sì sí tó fà bá wọn náà ibi abala ìrìntí òun làwọn náà dìrọ̀ wọ́n ti wá ń lọ to the tree níbẹ̀ àwọn kẹta wal-bid'ah kathirun min ahli al-ibaha wal-hulul mímọ̀ yẹ́ sí ilẹ̀ ìdáhùn àwọn eléyìí àwọn tàà lè fi àpèjúwe wọn òun ní bí àwọn tí wọ́n láwọn ṣe tasawuf ìfẹ́ Ọlọ́run àwọn dìrọ̀ mú àwọn náà wá lọ to the extreme so wọn ò bá kú pé èyàn máa páyà rẹ̀ náà àgbọ́dọ̀ sí ohun tí ò dé ká ṣe àwọn sáà nífẹ̀ẹ́ Ọlọ́run ní ìyẹn làwọn dìrọ̀ mọ́ jù wọn ò wó tí
ìwọ̀n tó lè kó orí púpá àyàn níbi kéèyàn ṣẹ̀. So abala náà ni so èèyàn gbọ́dọ̀ pa mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ní ìfẹ́ lọ́nà, ìbẹ̀rù rẹ̀ àti ìrètí orí àti ẹ̀sìn lọ́dọ̀. وقد اجتمعت هذه الأركان الثلاثة في فاتحة الكتاب ونكاو سورة الفاتحة إن كمت أتعشى إنس هو عنده أولي ما كيفين أفا بشال يريكوا وني قال الله عز وجل الله قال كلام مبات الصفاتها كلام وني الحمد لله رب العالمين ونقولوا الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أما المحبة أو إفاء تاسوكو أني كمتا إفاء إرسياتي إبايا هم بين سورة الفاتحة ونكمل إفاء الله ففي قوله òun bẹ́nu ọ̀rọ̀ náà sọ pé alhamdulillahi rabbil alamin ó gbé olùdúgbẹ́ fún ọba tó ṣe kó ní gbogbo ọpẹ́ kí ló dá ọpẹ́ kí ni ọpẹ́ kó ló dá ẹ òun náà ló rẹ̀ òun ló dá gbogbo ẹ̀ òun ló fún ẹ jíjẹ òun ló fún ẹ mímu òun ló fún ẹ lálàáfíà ọpẹ́ tó dáná ní alhamdu gẹ́gẹ́ bí ṣe ìsìlámi tẹ̀mí àti ṣọ̀wọ́n ní ọ̀húwá dhikru wọ́n ní òun ní dhikru mahasinil mahmud dhikru mahasinil mahmud ma'al mahabba wípé gbólóhùn hamd ó ní pé èèyàn polongo dáadáa ẹni tó ń yìn bó ṣe wá ń polongo rẹ̀ yẹn ìfẹ́ wà lẹ́mìí ẹ̀ fún ṣe mọ̀ pé tẹ́yìn ó bá yìnyàn ní sí ibi dáadáa kan náà lè ó fi ẹni tó fẹ́ yìí ní sí ó sáà ní máa gbogbo lóyìn dáadáa kan ló fẹ́ ìròyìn ẹ̀ tó fi lóyìn so wọ́n ní tẹ́yìn bá sọ pé alhamdu tó túnmọ̀ sí wípé ó ń polongo dáadáa Ọlọ́run tìfẹ́ lọ́kàn rẹ̀ tó ti yé onígbọ́nà alhamdulillahi rabbil alamin. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní li'anna al-hamda huwa as-sana'u 'ala Allahi ma'a hubbihi torí pé gbólóhùn hamdi èèyàn máa sọ ní látàrí pé èèyàn wo tọ́lọ̀ wọn bàdìkẹ́ láti ṣe nípèsè ayé ohun inú rẹ̀ wá ní dúpẹ́ fọ́lọ́ wàsànáàmù iná kana an ghayri hubbi yusamma madhan nígbà míì wá ní ìrò èèyàn lè yìnyàtọ̀ ìrọ̀ nífẹ̀ẹ́ sí bóyá látara pé èèyàn páyà rẹ̀ èèyàn nífẹ̀ẹ́ èèyàn kan yìí lásán tó bá ṣẹ̀yẹn ni a ò sí ìyẹn lọ tó bá ṣe pé rú yẹn la ṣe dẹ̀nà àti ìyẹn lọ èyí tàbí ìlọ ọmọ ni pé a yìí a lè acknowledge oore tó ṣe fún wa ẹ̀yìn tẹ́ ẹ̀yìn lọ pẹ̀lú pé èèyàn tẹ̀ ń fura mọ̀ lọ́kàn rẹ̀ pé oore ló ṣe fún mi tó pọ̀ tó báyìí kò dúpẹ́ fọ́lọ́ ìgbà yẹn lè yán yìí so kìí ṣe pé kéèyàn kàn dáàbò gbólóhùn ẹ̀yìn lásán tí ò sí kankan lọ́gbọ̀n kìí ṣe gbọ́ ọ̀nà ìlẹ́yìn wala yusamma hamdan wallahu azza wa jalla yuhmadu li ni'amihi allati la tu'addu wa la tuhsa a máa yẹ náà ní lórí orin tó pọ̀ tó ṣe pé àlè ká abábẹ̀rẹ̀ sí ká lé ní èdè ẹ̀ta a ò lè ka orin yìí tán ويحمد جل وعلا على أسمائه الحسنى أما ينوم الكلام ولا وقول أما بصفاته العظيمة أتوى يريده
tó mókè tó gbọ̀ngbọ̀n wa jamali wa kibriyai àwọn ìròyìn Ọlọ́run balẹ̀kẹ́lá tó mókè tó rẹwà tó sì tóbi púpọ̀ subhanahu wa ta'ala wa amma raja ìyẹn jẹ́ ti fẹ́ ta ló wà ní suratul Fatiha ibi gbólóhùn alhamdulillah ó níbi ìfẹ́ tọ́lọ́run balẹ̀kẹ́lá wà wọ́n wá ní jawari ìrètí òun ni gbólóhùn tí a sọ wípé Ar-Rahman Ar-Rahim ẹni tó bá ka ilé yóò ní fílìn pé ọba tó mú ń jọ́sìn ọba téèyàn lè hó lọ́dọ̀ rẹ̀ nígbà tó ní ọba tó láàánú jùlọ tó sì lè ṣe àwọn ẹrú rẹ̀ kan lẹ́ṣà pẹ̀láàánú rẹ̀ so eléyà bí nǹkan kan sí ẹlẹ́mi pé tó ajẹ́ pé mo lè rókùn orí lọ́dọ̀ rẹ̀ so ibi tí ó jẹ́ àti wọlé nínú Suratul Fatiha òun lè lè taharraka fi qalbihi raja wa idha qara'a maliki yawmiddin bẹ́ẹ̀ náà ni tí ẹ bá wá kàgbọ́lù maliki yawmiddin taharraka fi qalbihi al-khawf eléyìí ó ní báyà pé ọba ọjọ́ kẹyìn ọjọ́ ọ̀dájọ́ eléyìí ó bí khawfu síyàn lẹ́nu áyà àkọ́kọ́ ìfẹ́ áyà ẹlẹ́ẹ̀kejì ìrètí áyà ẹlẹ́ẹ̀kẹta ìpáyà mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run wá tó tẹ̀léra wọn kó tó wá pé gbólóhùn iyyaka na'budu wa iyyaka nasta'in kó tó kan gbólóhùn wípé ìwọ la máa wá sí ìwọ la máa jọ́sìn èyàn ti kọ́kọ́ establish mẹ́ta táwọn afá sọ gbogbo wọn ní ìpínlẹ̀ ìjọsìn mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ pé sí gbogbo ìjọsìn tí èyàn bá fẹ́ sí pé èyàn fẹ́ sínú ìfẹ́ èyàn bá fi sọ ìrètí orí lọ́dọ̀ rẹ̀ èyàn bá fi sọ ìpáyà rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ pé sí ìrẹ́ òun lọ́lọ́wọ́ màlìkẹ́ láwá tó fún wa alhamdulillahi rabbil alamin èyí àwọn orí tó ṣe fún wa ìfẹ́ ó jáde mẹ́ Ar-Rahman Ar-Rahim ìrètí ó jáde mẹ́ torí pé a ti pè lọ́ba aláàánú arókan lọ́dọ̀ rẹ̀ Maliki Yawmiddin ọba tó ṣe kóhun náà ni ọba ọjọ́ ìdájọ́ afáàní wa ma adraka ma yawmuddin kí ni ohun tí ó kọjọ́ ìdájọ́ mọ́ ẹ́ thumma ma adraka ma yawmuddin kí ni nǹkan náà tí ó kọjọ́ ìdájọ́ mọ́ ẹ́ yawma la tamliku nafsun li nafsin shay'an ọjọ́ kan ni tí èèyàn kan ò lè ràn yàn kan lọ́wọ́ oníkálùkù sì kiri yóò gbẹ̀rù ara rẹ̀ wal amru yawma idhin lillah lọ́jọ́ yẹn wá ní ọwọ́ Ọlọ́run gbogbo rẹ̀ wọ́n wá ìwọ tó bá ti ṣe ohun tó fi yọ́wọ́ ọmọ ẹ̀kẹ́lá nínú bushra laka ìró ìlú fún ẹ lọ́jọ́ náà wọ́n ìwọ tó bá ṣèdàkejì tọ́ ọlọ́ndáwò ohun tá máa ṣe sábà fírí Ọlọ́run ká máa ṣe olùkọ́ máa pẹ̀lú Ọlọ́run fún bàbá ba'da dhalika iyyaka na'budu wa iyyaka nasta'in lẹ́yìn mẹ́ta ẹ̀ òun láti ọwọ́ pẹ̀gbọ́lógún ìwọ̀lá mẹ́tọ̀sí ayé ìtumọ̀ rẹ̀ ní wípé àkójúkà ìmọ̀ jọ́sìn fún ya Rabbi ìrẹ́ ọba mi mukhlisan laka al-ibada tí máa ṣàdáyọ ní ìjọsìn yìí fún Ọlọ́run bí mahabbatik pẹ̀lú ìfẹ́ rẹ̀ wa rajaika wa khawfik pẹ̀lú ìrètí lọ́dọ̀ rẹ̀ àti ìpáyà rẹ̀ wa qad ja'at هذه الأركان الثلاثة مبينة مفصلة موضحة في كتاب الله تبارك وتعالى so eléyìí ó wá láwọn àyè nínú Qur'an lélẹ̀ tó clear dáadáa pé ìjọsìn nǹkan mẹ́ta ilé ẹ̀mà fi sọ àdìkọ̀lá wà fi Qur'ani ayat fiha dhikrul mahabba wa targhibu fiha àwọn àyà wà nínú Qur'an tó ń gbà wá ní àjò ìfẹ́ tọ́lọ́run wa bayanu athariha tó ń já mọ èrè wo ló wà ní kéèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run wa thimariha wa awa'idiha
àti àwọn nǹkan tí èèyàn ó padà gbà níbi ká nífẹ̀ẹ́ ọlọ́run àdìgbẹ́ náà wọ́n mọ̀ ká láti ha mílẹ̀ dì ipò ní ìnífẹ̀ẹ́ ọlọ́run àdìgbẹ́ náà wà nínú sàn wọ́n fọ́tìlì mọ̀nàmọ́mọ́t ìfúrúbíhìm ẹni tí fẹ́ ọlọ́run àdìgbẹ́ náà bá wà nípa àyà rẹ̀ ọláwọ̀ ní pẹ̀ fún wọn àwọn àyà pọ̀ nínú Qur'an tó jù èrè àfáàní yuhibbuhum wa yuhibbuna ọlọ́run àdìgbẹ́ náà fẹ́ wọn àwọn náà nífẹ̀ẹ́ ọlọ́run àdìgbẹ́ náà báwo ni ó ti kù tó wípé ọlọ́run àdìgbẹ́ náà nífẹ̀ẹ́ mi àtẹ̀yìn Ànábì ti ṣàlàyé sallallahu alaihi wasallam kí ni ohun tí yóò ṣẹlẹ̀ ṣẹ̀dọ́ ọmọdé bá polówó ìfẹ́ rẹ̀ láàrin mọ̀láyíká. Ìṣọ́lọ́ ọmọdé ṣàlàyé sallallahu alaihi wasallam. Wa buyyinat alamatuha wa dalailuha wa shawahiduha. Kí láwọn ọmọ tààfì mọ́kọ́lọ̀ ọmọdé nífẹ̀ẹ́ síyàn. Gbogbo ilé iná ẹ̀sí ṣàlàyé وبينت أيضا الأمور الجانبة لها والتي تنمي المحبة بقى ẹ̀sí ṣàlàyé kí ni àwọn kan tí ó fa ìfẹ́ fún èèyàn látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀sí ṣàlàyé báwo láti rèé وتقويها في قلب المسلم báwo lèyìn ó ṣe rè ìfẹ́ tí ó fi máa mókè lórí ẹ̀fẹ́ èèyàn ẹ̀sí ṣàlàyé gbogbo ẹ̀. Àpèjúwe irú ẹ̀ òun ni hadithu tí afẹ́fẹ́nubá tá Ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé Ọlọ́run balẹ̀kẹ́lá ní ẹrú mi ò ní súnmọ́ mi àyàfi pẹ̀lú tí mo ṣe lọ́rùn ẹ̀lẹ́ lórí. Ẹrú mi ò wá ní yẹ̀ lẹ́ni tí ó máa súnmọ́ mi títí tí fi nífẹ̀ẹ́ rẹ̀. Lẹ́yìn tó ti mú nǹkan ọ̀rọ̀ yẹn wá, Ọlọ́run balẹ̀kẹ́lá wá ní ẹrú mi ò wá ní yẹ̀ lẹ́ni tí ó máa túbọ̀ súnmọ́ mi sí pẹ̀lú àwọn nǹkan tí èkì sọ̀rọ̀ yẹn títí tí fi wá nífẹ̀ẹ́ rẹ̀. Tí bá wá nífẹ̀ẹ́ rẹ̀ ńkọ́, ó ní owó di ojú rẹ̀ tí fi rí lọ, owó di ọwọ́ rẹ̀ tí fi gbá nǹkan, owó di etí rẹ̀ tí ìfì gbọ́, òun sì di ẹgbẹ̀rẹ̀ tí fi lọ. Ìyẹn ni wípé òun máa gáìdì ọwọ́ rẹ̀, òun máa gáìdì ojú rẹ̀, òun máa gáìdì etí rẹ̀, òun sì máa gáìdì ìrìnsí rẹ̀. Ọlọ́run balẹ̀kẹ́lá wá ní tó bá bèèrè kan lọ́wọ́ ìfù, tó bá sì ní kí ìyàwó kan ìyàwó náà. So kí ló túnkù táwọn wá ṣe bí wọ́n táwọn wá láyé ìdájọ́ pé kápùkú má ṣẹlẹ̀ sí wa kó rí lẹ̀jẹ̀ tí wa. Ọlọ́run tó wá ṣàlàyé ọ̀nà lágbàrí, ọ̀nà wo lágbàrí ohun tó ṣe lọ́rọ̀ ẹ̀ ká mójútó. Èyí tí ò ṣe lọ́rọ̀ ẹ̀ gan ká ṣe láti fi wá ojú rẹ̀ tá bá ṣe lè tá bá fi lè ṣe kò gẹ́ẹ̀fẹ́ tọ́lọ́ ọ̀rọ̀ wa ti bí á. So àwọn kan yìí wà ní mẹ́sì وفي آيات ذكر فيها الرجاء nínú Al-Qur'an àwọn àyà pọ̀ àbí àyà ń bẹ tó sọ̀rọ̀ ń pa ìrètí lọ́dọ̀ Ọlọ́run wa bayani maqamihi al-'azim ipò wo ni ìrètí wà téèyàn máa dẹ̀rán òye lọ́dọ̀ Ọlọ́run ipò ló wà mẹ́sì wa dhukira al-umur allati tuharriku ar-raja' bákan náà àwọn kan tí ó máa jí ìrètí yẹn lẹ́nu minan na'im nínú àwọn ìgbádùn tọ́lọ́run balẹ̀kẹ́lá lóhun tọ́jú kalẹ̀ was-sawabi àwọn ẹ̀san tọ́lọ́run balẹ̀kẹ́lá lóhun tọ́jú kalẹ̀ war-rahma àánú tọ́lọ́run balẹ̀kẹ́lá lóhun fi bá wọn èèyàn lò láwọn tí wọ́n bá tẹ̀lé àṣẹ wọn lọ wal-manni wal-'ata kí ni tó kó fún wọn Ọlọ́run balẹ̀kẹ́lá ní وما تدري نفس ما أخفي له من قرة أعين جزاء بما كانوا يعملون ó ní ẹ̀mí kan ò mọ ohun tá tọ́jú pamọ́ fún tí ó dé wá bá níwájú Ọlọ́run
tó bá ṣe pẹ́ mi yẹn mọ̀ ni èyí ó tẹ̀bà ti dáadáa tí ò lè ṣe nǹkan bí ó ní àwọn ṣe ẹ̀mí kan ò mọ̀ ká tọ́jú pamọ́ fún ní ohun tó ṣe pé tó bá padà rí inú rẹ̀ ó máa dùn ní jazā'an bimā kānū ya'malūn jazā'an bimā kānū ya'malūn nǹkan ìyá tọ́jú ẹ̀ pamọ́ ni látàrí ìgbìyànjú tẹ́rù ṣe àwọn afẹ́sùn ẹlẹ́sùn ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ iṣẹ́ tàà ṣe àti tọ́lọ̀wọ̀n balẹ̀kẹ́lá fún wa àbí ohun tó lóun ó fún wa kọ́lọ̀ ní dákúkó fún wa kó jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ iṣẹ́ tàà ṣe àti tọ́lọ̀wọ̀n ó fún wa iṣẹ́ wa ò wọ́n kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó dàgbà jù ní àsìkò káàkó pẹ̀lú bóyá ó lo ṣàlẹ́rẹ́ tí ó lọ 150 mọ́ báyìí ká fún 150 àbí ó dájá fún 200 kàríyàn tó lo 200 báyìí ní sí ó lo 200 nígbà tó wá jáde láyé tán Ọlọ́run wá ṣe òṣèlẹ̀ ní àlùjánnà ẹ dákun ẹgbẹ́ 200 years ẹ wá gbé sẹ́gbẹ̀ àlùjánnà gbé 200 years òun ló lò ẹ wá gbé sẹ́gbẹ̀ àlùjánnà gbé ìgbádùn gbére tó mọ́ra wọn anú Ọlọ́run ni so ihun tọ́lọ̀ wọn balẹ̀kẹ́ látọ́kún tí ó fún àwọn tó bá tẹ̀ láṣẹ rẹ̀ Ọlọ́run ni wala tadri nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin jazā'an bimā kānū ya'malūn ohun tó ń tọ́jú pamọ́ yìí tójú bá rí inú yóò sì máa dùn ṣùgbọ́n ojú yóò rí ẹ̀mọ́ nǹkan isi rẹ̀ tẹ́ bá rí inú yóò dùn ní inú yóò máa dùn so irú àwọn àyà báyìí àwọn àyà tí máa bí ìrètí fún yẹn tí ó máa bí hóòrò bẹ́ ẹjá tó gbìyànjú ìmájà kọlẹ̀ ẹjá dìde lóòrùn ẹjá yanáfíra lẹ́yìn tàbá kírùn àwọn ẹ̀rọ ẹjá gbáwẹ̀ àwọn kan yóò máa bí ìrètí fún yẹn ìrètí sì ní gẹ́gẹ́ bá ti sọ nínú ìpọ̀ ọlọ́pọ̀dá wípé ó dà gẹ́gẹ́ bí ti máa wọ́ọ̀yàn lọ́sọ́dọ̀ lọ yìí máa wọ́ọ̀yàn ìrètí ó máa wọ́ọ̀yàn ìpáyà òun máa gá èdèyàn látẹ̀yìn má gbàgbé ohun tó fẹ́ lọ bá o tó bá ti lọ yà sọ́tún omi sí rẹ̀ ìpáyà ní ẹnu ìrètí òun máa wọ́ wa lọ́sọ́dọ̀ rẹ̀ pé ó fẹ́ lọ́dọ̀ rẹ̀ náà ẹ̀san yìí pọ̀ ẹ̀san yìí tóbi so gbogbo ilé Al-Qur'an ó ní àwọn àyà tó ń pè wá sí wa umum ayati al-wa'd wat-thawab wa hiya kathiratu fi kitabillah so gbogbo àwọn àyà báyìí pọ̀ nínú Al-Qur'an tó ṣe pé tuharriku fi qalbi al-muslim raja' yubdi fún wa kadhalika asma' Allah dalla ala al-maghfirati wa rahmah bákan náà tí èyàn bá wò ní ìròyìn Ọlọ́run àtàwọn ọkọ̀ rẹ̀ ṣùgbìyàn náà tó ní tí ó bí ìrìnkún yàn lọ́dọ̀ Ọlọ́run wal in'am wal ikram wal fadl fákòjú ìrísí ẹni ta bá mọ̀ tó kẹ́ jẹ́ káàrẹ̀ ìgbàmù tí gbogbo àmọ́ tó clear president ó wá invite wa bóyá sí àtúrò pápójú ó wá ní tàbá ti dé òun ní ohun tó mọ́ fún wa náà ìbéèrè tó pé bá ṣe ń lọ sọ́dọ̀ rẹ̀ yẹn mo fẹ́ ká wo in terms of owó káàṣù pé owó ni àdéhùn tó lóun fún wa pé a ti jọ mọ̀ bẹ́ẹ̀. Náà tó ká bá ń lọ yẹn, ṣé èèyàn kan wà tó máa rò pé tó wá lẹ́rẹ̀ ó lè fóun ní 5,000. Náà ẹ sọ̀rọ̀ èèyàn ní rò bẹ́ẹ̀ àbí èèyàn ó ti máa fojú gauge pé kò láìláì 5,000 báwo. Kódà èèyàn ní sọ̀rọ̀ 100,000.
thousand ò tí ẹ̀ wọ́n ní 100 èèyàn ní sọ̀rọ̀ rẹ̀ so èèyàn fẹ́ bẹ̀rẹ̀ láti bí mílíọ̀nù àbí kí ló fà tàbí ń lò bẹ́ẹ̀ torí àwọn ipò tí ó wà walillahi mulku samawati wal ard walillahi mulku samawati wal ard Ọlọ́run ló ní gbogbo nǹkan ó wá lóun ó fún ẹ ní nǹkan tí kò yẹ kó mọ̀ nǹkan yẹn ó tóbi so eléyìí tó ní ohun tí èèyàn máa fi dira rẹ̀ pé máyé àṣọ́tún máyé àṣọ́sí focus kò bá lọ́pọ̀ ní ètì rẹ̀ má jẹ́ káyé ó tún ẹ̀jẹ̀ kò ní pẹ́ kò bí gbogbo tó bá rí kó lò wọ́n padà jáde náà ní so eléyìí máa ń kí èèyàn focus wọ́n fi àyátù كثيرة فيها بيان الحب بقنا وآية وان القرآن تيجي بوا يقولون والدعوة إلى تحقيق آية في بروتين في سوالف هو القرآن وأن يكون قلب المسلم خائفا من الله oye kí ọkàn mùmínì kẹ́rù máa bá wọn nípa Ọlọ́run bá dìkẹ̀ láwọn ó yẹ ó sì yẹ kó nílé fala takhafu wa khafuni in kuntum mu'minin Ọlọ́run balẹ̀kẹ́lá ní ẹ má páyà àwọn èmi ní ẹgbẹ̀rú tó bá ṣe pẹ́lẹ̀ nípa ọlọ́run faja'ala dhalika shartan fil iman wa asasan fid din Ọlọ́run balẹ̀kẹ́lá ṣe ìpáyà ẹ̀ ó ṣe ní bí príncipì fundamental ìgbàgbọ́ ni pé kò gbọ́dọ̀ miss pé èèyàn bẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ miss nínú ìgbàgbọ́ èèyàn tó bá ti miss èèyàn ó ṣẹ̀ṣẹ̀ kú sí tó bá miss èèyàn ó sì wà umumu ayatul wa'id fi dhikri al-uquba àwọn àyà tó ń sọ̀rọ̀ ìyà tọ́lọ́run balẹ̀kẹ́lá tó ti fi jà wọ́n kan sẹ́yìn àbẹ́lẹ̀ tí ó fi jà wọ́n kan والنار إنما كانت تيغان والبطش والانتظار من غير وغير ذلك bọ́lọ̀ ṣe rán lára àwọn kan bó ṣe rán lára àwọn kan gbogbo àwọn kan ẹ̀dẹ́ ẹ̀bá wá ti rẹ̀ yóò máa ṣe kiri yóò máa bí ìpayà fún كلها gbogbo eléyìí تحرك في قلب الإنسان الخوف من الله والخوف من عذابه سبحانه yóò bí ìbẹ̀rù fún yàn yóò sì bí ìbẹ̀rù ìyà Ọlọ́run Ọlọ́run bá ní kẹrẹ tó ṣàpèjúwe ó ní iná tàà dákalẹ̀ èèyàn àti òkúta òun náà láàfin kò nǹkan yìí Ọlọ́run àlékẹ́lá ó fẹ́ ká mọ̀ bí náà yẹn ti tó náà ní o because ẹgbẹ́ nítọ̀ òkúta sẹ́gbẹ́ ẹgbẹ́ nítọ̀ èèyàn sẹ́gbẹ́ ìdí àkọ́mí àkídèjì a rí pé èèyàn lẹ́gbẹ́ òkúta nípa bí nǹkan ti tọ́ọ̀fù sí èèyàn sí bí kankan rárá kódà nínú tafsira Ibn Kathir wọ́n ṣàlàyé wípé nínú ìyàtọ̀ náà balẹ̀kẹ́ ló fi jẹ àwọn ọmọ nínú náà ni pé yóò nìkan pọ́n òkè kan tí wọ́n bá ti ń pọ́n òkè yìí nínú náà lọ́wọ́ yóò nìkan máa pọ́n òkè lòkè yẹn ga ó ní tí wọ́n bá ti dáwọ́ dé báyìí ọwọ́ yẹn ó sì yọ wọ́n wà gbé fún omi Ọlọ́run ó tún dá padà tó má gbẹ́sẹ̀ lé ẹsẹ̀ yẹn ó yọ wọ́n gbé fún Ọlọ́run lẹ́sẹ̀ yẹn padà wọ́n ti máa mọ́ òkè lọ́rí náà Ọlọ́run wá fi òkúta ó fi ṣàpèjúwe àtòkúta àtẹ̀yìn láti kó náà ẹ jẹ́ ká wo iná táyé èyí tí ó yọ òkúta
iná láyé tó yọ òkúta àbí aṣáàrí runabẹ́ ti volcanic eruption ẹwọ òkúta ẹ̀ṣẹ̀ ó ti tóbi ẹwà wo létọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ yẹn láti pèlá àìwà ní ìyá yìí lè ìyá yìí ó lè olólọ́wọ́ àríkẹ́lá sọ ó ní fàmá àsìbárọ̀ ohun alẹ́nà tí wọ́n bá wọlé tán fàmá àsìbárọ̀ wọ́n ní sùúrù tó pọ̀ nínú ìyà yìí torí pé kò ní ẹ́ ọlọ́dá wọ́n fi wá wọlé ní ìṣẹ́jú ẹyẹ kan báyìí ọlọ́run tó máa jáwọ́ ìṣẹ́jú ẹyẹ kan ọlọ́run máa jáwọ́ dáhùn ìṣàn wà tó gúrí jù lọ́wọ́ لقد خوفنا الله سبحانه وتعالى من سخطه وعقابه والنار فوجب علينا أن نخاف ọlọ́run bá lè gẹ́ láti gẹ́rù nọ́bà wá ó tẹ́rù ìbínú rẹ̀ bá wá òun lè bínú ó sì sọ ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم ẹ má dàbí àwọn tó gbàgbé Ọlọ́run a sì jẹ́ mọ́ gbàgbé ara wọn ohun tí ó wúlò fún wọn ní láti rẹ̀ látara Ọlọ́run bínú sí wọn náà yìí so Ọlọ́run àdẹ́gẹ́ láti sọ àwọn ọkùn fún wa nínú Qur'an tó ń júwe bí ìbínú rẹ̀ ibi tó lè lọ láyé mòmí ó ní i'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi pé nínú tọ́lọ̀ lè ṣe tó bá bínú sí èèyàn ó ní pé yóò sì gbé gàgá sáàrí èèyàn àti ìgbàgbọ́ ààrọ̀dá ayẹ ọkàn wa ọlọ́mọ àdúró láti pàdé rẹ̀ so àwọn kan yíwà ní Kùránì ó yẹ kó dẹ́rù bà wà rọ́kọ̀ bánà ọlọ́wọ̀n wà lè gẹ́lá sí síwá lórí kòkòrò fil jannati lọ sí bí aljanna wa ma fiha min karimin nusul àwọn àpèjúwe aljanna tó ṣe pé tẹ́yàn máa ń ka àmáì inú èyàn ó sì máa dádùn bí i kéyàn ti sáré wọ bẹ̀rẹ̀ wa tayyibin na'im àwọn ọmọ dáadáa ti gbẹ̀gbẹ̀ fawajaba alayna an nuqbila wa narghabu bi qulub amira bi hubbil karimil mun'im subhanahu ilé iná tó ní ohun tó yẹ kó bí ìfẹ́ fún èèyàn pé ọba ilé kan náà ni káṣà àtójúkọ́ ká gbìyànjú ká sì mójútó àyàkótó ilẹ̀ ويشبه أهل العلم هذه الأصول وحاجة العبد إليها في سيره إلى الله بالطاعة أو أفعل يوم ثم أشهد أن كبيرة تنصر ìfẹ́ ìrètí àti ìpàyàwó ó ní wọ́n ti máa jú rere torí pé ọkàn yóò padà lọ sí Ọlọ́run kí ni ohun tí ó dé bá kí ló máa ràn án lọ́wọ́ tí ó fi pàdé Ọlọ́run ọmọlẹ́gẹ́ láti dára èwo ni ó kó yà jẹ́ ìhun tí ó jẹ́ kó pàdé Ọlọ́run ọmọlẹ́gẹ́ láti dára ó láwọn kan mẹ́ta kó máa ronú orin tó lọ sí fún kó sì fi ìfẹ́ mọ́ sọ́lọ́run kó máa dẹ̀rán ìrètí dáadáa lọ́dọ̀ Ọlọ́run ó sì páyà rẹ̀ nǹkan mẹ́ta wọ́n máa sọ wípé falmahabbatu wọ́n ní nǹkan mẹ́ta yìí ó dà gẹ́gẹ́ bí ẹyẹ ní o bí ẹyẹ nǹkan mẹ́ta yìí falmahabbatu rọ́sù ṣe rí ìfẹ́ tọ́lọ́run òun wá lórí ẹyẹ wàrọ̀jáwò wal-khawf bimathabati janaahayn ṣe wá ní ìrètí lọ́dọ̀ Ọlọ́run àti páyà òun wá ní ìyẹ́ méjì jẹ́yẹ bí pò mahabba ìfẹ́ òun lórí ẹyẹ ìyẹ́ ẹ̀mẹ́gẹ́ ìkan jẹ́ ìrètí lọ́dọ̀ Ọlọ́run kejì jẹ́ ìpáyà Ọlọ́run kọ́lẹ̀ inú Qayyim sọ wípé al-qalbu fi sayrihi ila Allah ọkàn ní ohun tí ó jẹ́ ó pàdé Ọlọ́run ó ní bi manzilati at-ta'ir
tàbá fẹ́ júwe rẹ̀ ìrìn àjò yìí bí tẹ́yẹ ní falmahabbatu rasu ẹyẹ ìwá ní orí rẹ̀ ìfẹ́ a fi ìfẹ́ tọ́lọ́wà fi júwe orí ẹyẹ wal khawfu war raja janahan ìyẹ́ apá kan òun jẹ́ rètí ìyẹ́ lẹ́ẹ̀kejì jẹ́ ìpayà Ọlọ́run orí wá jẹ́ ìfẹ́ tọ́lọ́run àfáàní famata salima ar-ra'su wal janahan fàtọ́yìnbù jẹ́ yìí tọ̀yàrọ́ gbogbo ọgbà tó ní bá wà lálàáfíà tí ìyẹ́ méjèèjì wà lálàáfíà ẹyẹ yóò fò débi tí ó lọ yóò débi tó lọ ní ọdún àfáwà ni wa mata quti'at ar-ra's wa mata quti'a ar-ra'su mata ta'im torí ẹyẹ bá gbédá ẹyẹ kúkú ìyẹn ní pé tí ìfẹ́ bá ti kú èyàn oníjọ́ sí mọ́ ìfẹ́ tọ́lọ́mọ́ bá ti kú lẹ́nu èyàn oníjọ́ sí mọ́ wa mata fuqida al-janahan fa huwa 'urdatun li kulli sa'irin wa kasib ẹyẹ tí yẹ méjèèjì rẹ̀ ti kán ó ti di ohun tí àwọn ọdẹ lè panírọ́ ó ti di ohun tẹ́yẹ̀ bí ìkan lè lè jẹ àbí tí nǹkan ẹranko búrú mìíràn lè jẹ tó bá ti fún pé èèyàn ò ní ìrètí lọ́dọ̀ Ọlọ́run kò sí nípa ẹ Ọlọ́run kò sí ohun tó yìn pé dára àwọn ọmọ dájú láti orúkọ máa gbé wá dé òun láwọn wá ní wọ́n mẹ́ta wọ́n láti ní sádà wọ́n ní àmọ́ṣá àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá lọ ìsàkókò àyẹ̀kọ́ wà fi síhá janaha al-khawf ala janaha ar-raja wọ́n ní wọ́n prefer àsìkò téèyàn bá wà lálàáfíà kó jẹ́ kí ìpayà Ọlọ́run pọ̀ lẹ́mí o kó máa fi gáìdì ara rẹ̀ kó máa ṣe ṣùgbọ́n téèyàn bá ti dùbúlẹ̀ àìsàn kó jẹ́ kí ìrètí lọ́dọ̀ Ọlọ́run pọ̀ lẹ́mí o kó máa fi já kan orí lọ́dọ̀ Ọlọ́run so wọ́n láwọn sábà wọ́n máa sọ lé عن علي بن ابي طالب رضي الله عنه قال وانا علي بن ابي طالب رضي الله عنه وانا صوتي لا يرجو عبد الا ربه èèyàn kan kì í nírètí àyàfi kó nírètí rẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run àdìjọ́lá wala yakhafanna illa dhanba kò sí mú tó yẹ pé dẹ́rù bàyàn bí ò kìí ṣe ẹ̀sùn tí èèyàn dá káwùkù àánú Ọlọ́run ṣùgbọ́n kẹ́sẹ̀ wa kò máa dẹ́rù bà wọ́n ní àríyìn sọ́lẹ̀ wà á ní kẹ́lìmá ọ̀rọ̀ tí wọ́n sọ yìí كما قال ابن تيمية ودبي ابن تيمية نصني ومن أحسن وأبلغ وأتمه من رجا نصر أو رزق من غير الله خذله الله وأن يعني طبعا جرى أرزقي على الشرك lọ́dọ̀ ẹlòmí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala yóò ìtìjú ní ó padà bábọ̀ pẹ̀ tẹ́yẹ bá ń jẹ̀ràn ó jẹ̀ràn lọ́dọ̀ Ọlọ́run àmọ́ tẹ́yẹ wá lọ ń jẹ̀ràn lọ́dọ̀ ọmọ ìdẹ́ni ẹ̀mí tí ìtìjú ní ó padà dà war-rajā'u yakūnu lil-khayr tàbá wá ń jẹ̀ràn kó jẹ́ lásìkò tí a pọ̀ ní dáadáa ṣíṣe àsìkò tá a pọ̀ ní dáadáa ṣíṣe wal-khawfu yakūnu mina ash-sharr tí èyàn bá wá ń báyà àsìkò tá a ti ṣìṣe àbí àsìkò tá a fẹ́ ṣì nǹkan ṣe òun ló yẹ kí ìpayà ó pọ̀ lẹ́nu wa ìyẹn ó gáìdì wa pé má ṣìṣe والعبد إنما يصيبه الشر بسبب ذنوبه ọ̀pọ̀lọpọ̀ amúrú tó ń ṣẹlẹ̀ sí wa sábàbí ohun tá a fọwọ́ wa ṣe lẹ́ṣẹ̀ òun náà ló jẹ́ ولا يجتمع هذان الوصفان إلا لعبد موفق
ṣe rí kéèyàn pa ìrètí lọ́dọ̀ Ọlọ́run pọ̀ mọ́ ìpáyà Ọlọ́run, nǹkan yìí kò wọ́pọ̀ àyàfẹ́ tọ́lọ́run bá fi ṣe gbogbo ẹ̀rẹ́ ìlà lè ápìn mọ̀wọ́fà lè lẹ́yìn máa yẹ́rùsù min al-khayr wa lil amnati mimma yahdharu min ash-sharr. So kò wọ́pọ̀ ẹni tọ́lọ́run bá fi ṣe gbogbo ẹ̀rẹ́ ni kéèyàn pa méjèèjì papọ̀ ó ti ẹ̀jẹ́ pé ohun tó yẹ kí ó ṣe ẹkọ́ rẹ̀ èèyàn rí ní tó abẹ́lọ́wọ̀n balẹ̀kẹ́ ọlá pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ tó gbòòrò abẹ́ ó jẹ́ kí ìfẹ́ta ní súnmọ́ Ọlọ́run kó ṣe ìfẹ́ òdodo ìrètí wa bákan náà nínú àánú rẹ̀ Ọlọ́run kó ṣàánú wa kí ó fi àánú rẹ̀ tó fi bá wa ó sì fi ìpayà rẹ̀ sí wa lẹ́nu ní gbogbo ọgbà tí a ti fẹ́ kọ́ gbogbo ohun tó máa balẹ̀ jẹ́ láti tí ó gbé. Iṣẹ́ àwọn olùgbà ìfẹ́ wọn balẹ̀ jẹ́ láti ó tún gbà wọ́n láyé sọ́dọ̀ àti ìbí wọn àwọn ọ̀dọ́ tí ó kọ́ láyé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت